kì í ṣe ìgbésẹ̀ tó dára àti àwọn onímùsùlùmí àti ọ̀gá ọlọ́pàá wọ́n ṣe ojúsàájú wọ́n sọ níbi tí ọ̀rọ̀ wà. Ṣé ìlú Ìlọrin dá yàtọ̀? Béèrè tó yẹ ká bi wọ́n nìyẹn. Ṣé ìlú Ìlọrin ó kàn déédéé kù nílẹ̀? Kì í ṣe Yorùbá. Àṣà àti ẹ̀sìn ní ìlú kọ̀ọ̀kan ni. Ṣé ilẹ̀ Fúlàní ní ìlú Ìlọrin? Ṣé àwùsá ṣẹ̀ṣẹ̀ dé ayé ó ṣẹ̀ṣẹ̀ dé Ìlọrin ni? Àwọn yìí náà ni wọ́n mú wọn tipátipá tí wọ́n sọ̀pẹ́ẹ̀sì àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n fi kù bí wọ́n ti mọ nílọrin lónìí. Òfin ilẹ̀ Nàìjíríà sì sọ fún wa pé oníkálùkù ní àṣẹ láti ṣe ẹ̀sìn tó bá wù. Ṣé ìṣẹ̀sìn tó fẹ́ ṣe yẹn tó pa wọ́n lára tó ní ìdíwọ́ kan fún wọn? Wọ́n lọ sí mọ́ṣáláṣí, wọ́n lọ sí ààfin, wọ́n sì fa ìjọ̀gbọ̀n. Kí ni ìpalára tí ìṣẹ̀sìn yẹn fẹ́ mú bá wọn tí wọ́n bá ṣe? Àwọn náà ni wọ́n fẹ́ bá ṣe dúkìá bá fẹ́ bàjẹ́ àwọn náà ni. Tó àlá bá fẹ́ ṣẹlẹ̀ àwọn náà ni. Kì í ṣe Ìlọrin nìkan náà tí ń tẹ̀lé ìṣẹ̀ṣe. Ọ̀ṣun state gọ́ọ̀mẹ̀ntì ti fún ìṣẹ̀ṣe ní ọlùdé. Ògùn state gọ́ọ̀mẹ̀ntì ti fún ìṣẹ̀ṣe ní ọlùdé. Ọ̀yọ́ state gọ́ọ̀mẹ̀ntì ti fún ìṣẹ̀ṣe ní ọlùdé. Ṣé wọ́n bá dúkìá jẹ́ ń bẹ̀? Kí ni Ìlọrin ṣe wá yàtọ̀? Nígbà tí wọ́n ṣe ọ̀gá ọlọ́pàá ò ṣe dáadáa. Ṣé wọ́n lè sọ pé kí wọ́n má ṣe iléyá nílùú kan? Nígbà tí ẹ̀sìn ìbílẹ̀ accommodate imported religion tí wọ́n fẹ́ lé tenant wá fẹ́ lé onílé jáde. Ìmọ̀ràn náà ni pé kíkálùkù fọwọ́ wọnú àwa ètò níjọ̀gbọ̀n. Àjọ̀gbọ̀n á máa wò wọ́n. Ohun tó bá yẹ kán pèlè tí wọ́n á pè wọ́n lẹ́jọ́ fún wọn. Àwọn ohun tó ní wàhálà.